tí wọ́n bá sọ pé orò òrìṣà kan ní ń jẹ́ orò, àwa tún ní àwọn ìlànà tó jẹ́ pé a tún fi ń sọ̀rọ̀. Òrìṣà tí máa ń ṣẹ́gun ni, òrìṣà tí máa ń ti ibi àti aburú èèmọ̀ ajogun tí máa ń tì kúrò nínú ìlú ni. Òrìṣà tó jẹ́ pé bí èèyàn bá bẹ Ọlọ́run ọmọ látara rẹ̀ a máa fúnni lọ́mọ. Olódùmarè ìbà rẹ, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa ní gbèjégbèjọ ẹ̀ǹdínlógún olúfẹ̀ eléyìí tó pé pérépéré. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀, bí n bá ní kí n dákẹ́, ewé mọ́dàkẹ́ ń bẹ nínú mi. Gbogbo ìgbà tí mo bá sọ pé ẹni sọ̀rọ̀ ń ṣe ní máa ń tì mí gbọ̀ngbọ̀n. Àlàyé nípa orò ni mo fẹ́ ṣe. Òrìṣà orò, òrìṣà tí í ṣẹ́gun ni. Ó jẹ́ gbọ́rọ̀ ìdélẹ̀ tí wọ́n bá sọ pé orò òrìṣà kan ní ń jẹ́ orò, àwa tún ní àwọn ìlànà tó jẹ́ pé a tún fi ń sọ̀rọ̀. Bí wọ́n fúnra lára rẹ bó ṣe wà bó ṣe ń wò mí tó ń gbọ́ mi, ǹjẹ́ ìlànà orò ìṣẹ̀dá rẹ, ìrìn àjò ayé rẹ ṣé wọ́n fúnra lára rẹ sọ mọ́? Gbogbo ọ̀nà kan sí ọ̀nà kejì tó fi pín ọ̀nà kẹta, tẹ́nìyàn bá rìn lórí ìrìn àjò kan lórí kó lè dá òun sọ̀rọ̀ rẹ̀ ni o. Orò ó dàbí ìgbà tá a sọ pé òrìṣà, ṣé àbí tá a bá sọ pé òrìṣà ní àpèmọ́ gbogbo wọn, a fi ń pe gbogbo pé àwọn òrìṣà. Àwa tún ní òrìṣà alá tó jẹ́ pé òun jẹ́ orúkọ yìí tó gbórúkọ ìdání tó gbé lérí. Bẹ́ẹ̀ náà ló ṣe déédéé pẹ̀lú pé ká sọ pé òrìṣà orò, òrìṣà tí máa ń ṣẹ́gun ni, òrìṣà tí máa ń ti ibi àti aburú èèmọ̀ ajogun tí máa ń tì kúrò nínú ìlú ni. Òrìṣà tó jẹ́ pé bí èèyàn bá bẹ Ọlọ́run ọmọ látara rẹ̀ a máa fúnni lọ́mọ, a máa fúnni lówó. Òrìṣà orò yìí kan náà òun ni òrìṣà tó jẹ́ pé wọn kì í lùlù fún, ṣùgbọ́n wọn a máa lu ọ̀pá ẹni wọ́n máa ń lù. Ẹ̀yin ará Ìpókíà, nígbàtí arákùnrin kan ṣe Ayé Nígbà TV, ọkùnrin àfáà yẹn tó gbé àwọn kan pé àwọn agbófinró wọ́n kó àwọn tí wọ́n ń fi orò ní ọ̀sán gangan. Ẹ̀yin ará Ìpókíà mọ̀ ń bọ̀ o, torọ́ láwọn tí mo ti bá sọ̀rọ̀ tí wọ́n jẹ́ kó yé mi pé gbogbo ntọ́ arákùnrin yẹn sọ pé kò rí bẹ́ẹ̀ o. Ó wá tún pẹ̀lú ohun tí ò jẹ́ kó tiẹ̀ kí wọ́n á dára mi láàmú pé lọ́jọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n bọ̀ síta tí wọ́n ké gbàjarè tí wọ́n sọ pé ó ti ṣẹlẹ̀ o, ẹ̀yin agbófinró komisanna pólísì nǹkankan, gbogbo ìta ń túdi rẹ̀ ìta ń bá ń bẹ̀ náà irọ́ ni, àti ìrè ìtọ́jú òótọ́. Tó bá wá jẹ́ pé òótọ́ ẹni ọ̀rọ̀ fídíò tí arákùnrin yẹn gbé tó ní àwọn ọlọ́pàá wọ́n kó wọ́n fi rò àwọn olóró nílùú Ìpókíà, tó bá jẹ́ pé tòótọ́ ni, mo wá tún challenge arákùnrin yìí pé ìwọ tó sọ pé òtítọ́ ni, fìdí òtítọ́ yẹn múlẹ̀ kémi ò tó ṣiṣẹ́ ìwádìí mi. Ìní he ìrà tí ọ̀lọ́mọ nínú ìrìn àjò ayé mi ó sì kúrò ní pé ẹ̀dọ́gbọ́n sí ẹja pákéjì ẹ̀ Ifá orí mi. Ìrìn àjò Ìpókíà ọ̀hún kò rí bẹ́ẹ̀. Bí wọ́n bá ń dárúkọ òrìṣà orò tí wọ́n wá ń kì mọ́ ìlú Ìṣẹ́yìn, tí wọ́n ń kì mọ́ ìlú Ẹ̀gbá, kì í ṣe pẹ̀lú Ìṣẹ́yìn láti bí orò wọn èso ọmọ ọbẹ̀ o, wọn èso ọmọ Ẹ̀gbá o. Òrìṣà tó jẹ́ pé látòdì ọ̀run ló ti rọ̀ wá sílé ayé ni, lára irúnmọlẹ̀ ni wọ́n wà. Òrìṣà orò ó ṣẹ́gun fún wọn púpọ̀, ó ṣoore fún wọn púpọ̀ nílùú Ìṣẹ́yìn. Bákan náà ló jẹ́ pé ó ṣẹ́gun fún wọn, ó ṣoore púpọ̀ fún wọn nílùú Ẹ̀gbá. Bí wọ́n ṣe máa ń sọ pé ibà ló mégún wọgbó Rẹ́mọ. Nílùú Ìṣẹ́yìn, nínú oore tí òrìṣà orò ṣe fún wọn nílùú Ìṣẹ́yìn yẹn ni pé òun ló mú eégún wá látòtú Ifẹ̀ pé kó máa bọ̀ wá sílùú Ìṣẹ́yìn. Òrìṣà orò òun ló pé eégún wọ ìlú Ìṣẹ́yìn. Wọ́n lè kìlú kan kí wọ́n sọ pé ìlú tó báyìí tí ò léégún.
àwọn ìlú mi ń bẹ tó jẹ́ pé nínú ìlú yẹn á rí irúfẹ́ òrìṣà tí ò sí níbẹ̀. Wọ́n lè mọ̀ ní eégún nínú ìlú Ìlọrin ṣùgbọ́n wọ́n lóòṣà míì bèlè ń tàṣe pé wàhálà eégún bẹ́ẹ̀ ẹni bá pe wàhálà ẹ̀ lórí irọ́ iná méje ni ọwọ́ Olódùmarè ọba lóde ọ̀run ìbà rẹ̀. Bàbá tí ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹja mọ́ rẹ̀ rìn gbogbo ẹ̀ náà kọ́ láàmú aranjú wí k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Òrìṣà orò nílùú Ìṣẹ́yìn pàtàkì lórò jẹ́ láàrin àwọn òrìṣà. Àwọn eégún bàjẹ́ tòrò ló kù. Ìyẹn lẹ́sẹ̀ rí gbogbo eléyìí tí wọ́n ń gbé ká lórí afẹ́fẹ́ tí wọ́n ń gbé bí wọ́n ṣe ń fi hùn. Wọ́n fẹ́ bàyàn náà jẹ́ ni. Ṣùgbọ́n mo máa ń sọ kínní kan pé téèyàn bá parọ́ ẹyọ kan bí 100 irọ́ nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó tó pa kírú ẹyọ kan tó pa yẹn wọ́n mọ̀ bá a ṣe já. Ẹlòmíràn sọ pé orò kí ni wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ní gbangba. Lọ́jọ́ tó yìnbó ti ń sọ̀rọ̀ mọ́tò ọjọ́ tó yìnbó ti ń sọ̀rọ̀ plane ìjẹ́ wọ́n ṣe ní gbangba. Ṣé wọ́n ṣe ní gbangba? Kí làwọn ṣe ní gbangba táwa ti ara pé wọ́n ṣe ní gbangba tó yẹ pé bẹ́ẹ̀ láti wá mọ̀. Oníkálukú nínú ayé ẹ̀ nínú ìrìn àjò ayé ẹ̀ kódà ń jọ́ tí bàbá àti ìyá rẹ̀ ó bára wọn sùn kìí ṣe ní gbangba. Ayé ló dáyé lóníkálukú ò ṣe ní tìjú mọ́ ńgbọ̀ jẹ́ pé àmọ́ ìyàtọ̀ láàrin ìkọ̀kọ̀ àti gbangba mọ́. Ọmọ tá a bá sùn tá a paná àtèyí tí wọ́n bá sùn tó jẹ́ pé wọ́n tanná kìí ṣe pródọ̀tì kan náà nǹkan ni wọ́n mú jáde. Òrìṣà orò mo ló ṣe wọ́n lórí nílùú Ìṣẹ́yìn. Àwọn ará Ìṣẹ́yìn wọ́n ti ń bẹ ṣùgbọ́n wọ́n ń bímọ gbogbo ọmọ tí wọ́n bí ìyá ọkùnrin jẹ́ wọ́n nígbà náà kò sọ́kùnrin. Orò òun lọ́lọ́ rè mú eégún látòtú Ifẹ̀ wá pé kọ́ wá nílùú Ìṣẹ́yìn ojú ọmọkùnrin ń pọ́n wọn. Ẹ sì mọ̀ pé eégún rè ọlọ́mọ yọyọ ni ọkùnrin ló sì pọ̀ jù lẹ́yìn rẹ̀. Ọkùnrin pọ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí eégún fi jáde bí ọdún méjì àwọn tí ń jẹ́ ọmọkùnrin tí wọ́n ti bí nílùú Ìṣẹ́yìn wọ́n ti fẹ́ẹ̀ tó bí 200. Ìlú Ìṣẹ́yìn sì dọ́lọ́mọ yọyọ. Bí wọ́n bá ń kì wọ́n mọ̀ tó jẹ́ pé ìlú Ìṣẹ́yìn ò lè ṣe kọ́ mọ́ sọ̀rọ̀ ìlú Ìṣẹ́yìn ò lè ṣe kí wọ́n mọ́ ṣe eégún. Ara ń tó ń bínú ìyẹn wà mọ́ sí ọ lè mọ̀ pé àwọn dẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n máa béèrè pé ọ̀dà o nígbà tí àwọn Odùduwà ti ń bẹ láyé nígbà tí eégún ń bẹ láyé nígbà tí Ọ̀rúnmìlà ń bẹ láyé òòṣà wo làwọn bọ. Àrùn ọpọlọ ní ń darú ẹni bẹ́ẹ̀ láàmú. Sọ ọmọ tó ṣe déédé ọwọ́ á ṣe déédé pẹ̀lú èèyàn tí ń sọ pé lágbájá o sọ ságbà pé Ọlọ́run wà sọ gbà pé Ọlọ́run jù ọ lọ ìwọ̀n fi Ọlọ́run fi ń wé èèyàn. Ìyàtọ̀ ń bẹ láàrin òrìṣà àti èèyàn àyàtọ̀. Ìyàtọ̀ ń bẹ láàrin ọba àtẹni tí ó jọba. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó jẹ́ babaláwo àtẹni tí ó bàbá. Kẹ́nìkan wá máa béèrè pé kó tó di pé wọ́n máa jọba ta ní bẹ láàyè ipò ọba. Ibì kan láyé ó ti bẹ̀rẹ̀ àtẹ́lẹwọ́ náà láàmú bá láwọn ìrìn àjò kọ̀ọ̀kan tí ó fi máa wáyé. Nígbà tí àti wá àtẹ̀mí tá à ń gbọ́njú nú ayé ẹ rántí ilé tá a bá ní ilé tá àwọn lè mọ́ ràṣánà tó jẹ́ pé ẹnu ọ̀nà wọn ẹ mọ̀ bẹ̀rẹ̀ wọ́ ni. Windows tí wọ́n máa ń ṣe ń gbà yẹn ẹ mọ̀ bí ṣe máa rí kékeré báyìí káwá máa béèrè pé kó tó di pé wọ́n máa ṣèyàn kó tó wá tún di ti ìgbàlódé tá a tún ń lò yìí káwá máa béèrè pé àwọn oníyàn kọ́lé ńgbà náà òkété ni tàbí ewúsà. Ọ̀rọ̀ bó ṣe ń bẹ nínú òrìṣà iná ní ń bẹ nínú àjò ayé tèmi àti ẹnì kọ̀ọ̀kan wa olóró tiẹ̀ mọ́ olóró tèmi. Orò ìdílé ń bẹ orò inú ìlú ń bẹ. Bàbá kan sọ̀rọ̀ wọ́n ní iwájú ìta kọ́là máa ń bẹ́sù oríta lèṣù máa ń gbé kí ló mẹ́sù dùn lóríta ẹ ṣàlàyé ẹ̀jẹ̀ òye wa. Gbogbo ọ̀rọ̀ tá a bá dáwọ́lé tágbára ọ̀bà ní ká ẹ̀jẹ̀ àjókòó ẹ̀jẹ̀ jẹ́. Ọ̀sábùlàbùlà mágọ̀ adífáfóró eléyìí tí mẹ́gún lọ sílùú Ìṣẹ́yìn ọmọ ẹbẹ dímọkọ níjọ́ tí ń sunkún aláìbí ọkùnrin wọ́n ní wọ́n ká kí malẹ̀ ẹbọ ni wọ́n jàre wọ́n lẹ́bọ ni wọ́n mú ṣe. Bọ́nà fẹ́lẹ́ ìbò ti sọnù lójú Ọ̀sàbàrà. Bá a ṣe ń sọ tìlú Ìṣẹ́yìn á sọ tẹ̀gbá náà. Ìlú Ẹ̀gbá tó ròdé tó gbilẹ̀ ńbẹ̀ àwọn babaláwo lè kì í sàásù lójú egbò wẹ̀yìn tí wọ́n ti mọ kí fáwọrò mọ́ ìlú Ẹ̀gbá. Babaláwo kan bẹ nílùú Ẹ̀gbá tí ń jẹ́ Olú. Babaláwo tí ń jẹ́ Olú nílùú Ẹ̀gbá
òun ló múrò délùú Ẹ̀gbá kó tó di pé gborí mọ́ gbogbo wọn lọ́wọ́. Ọ̀nà bonifá náà gbà tí fi jẹ́ bẹ́ẹ̀. Ifá ní ọ̀sá ká mi, ó rìn ká mi, ó pòyè ká mi bìrìbì, ń bẹ nílé ni àbí ò sí nílé. ń bẹ nínú ilé ọmọ ọ̀fẹ́ dùn lẹ̀ fọtalági. ẹ̀gàn adífá fún olú eléyìí tí ń sawó re bú Ẹ̀gbá, wọ́n ní ọkà akímọ̀lẹ̀ ọjà rẹ̀ ẹbọ ni kó mú ṣe. olú tá à ń sọ rèé ọ̀rẹ́ tímọ́tímọ́ ìmùlẹ̀ lòun àtòrò, ó sì múrò wá láti Ifẹ̀ nítorí pé wọ́n ì jiyàn, wọn ò dalẹ̀ ara wọn, àjọṣe wọn dùn. Ó pẹ̀lú ẹni tó súre fóró pé lóde ilẹ̀ yìí wàá dáràbà wàá gbìjì, orò dáràbà ó sì dì. Olú àwo rere ni, bí ọba sí tomi ewé ìgbẹ́ ò lè yọ, bí ò sí tàbàtà odò ò ní sàn, bí ọba sí ti wọléwọ̀de kò sẹ́ni tí ó fojú kan bá ọ̀sá kànràn. Ẹnìfà ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Lójú ògbèwẹ̀yìn ẹ jẹ́ kí n mú fà wá. Ifá ní bá a bá sín eku awo wájú, wọ́n léku kí ló dé tó fi ń wo wájú, ó ní kú tí pààràn òun, ó ní wájú ní tí wá. Bí a bá sín ẹja sì wẹ̀yìn, wọ́n lẹ́ja kí ló dé tó fi ń wẹ̀yìn, ó ní kú tí máa pààràn òun, ó lẹ́yìn ní tí ń rìn. Igi ńlá ló ṣubú gbọ̀ngàdàn bẹ́ẹ̀ ni ò lè dìde. Adífá fún olú eléyìí tí ń bẹ láàrin òsìrì, láàrin ẹ̀pọ́njú, lágbàtẹ̀mú ẹlẹ́yẹ, wọ́n ní kọ́ ká akímọ̀lẹ̀ ọjà rẹ̀ ẹbọ ni kó mú ṣe. Olúfà ń sọ yìí nígbà tí ń bẹ láàrin Ajogun tó dáfá tó ṣètùtù, ó dáfá ó ṣètùtù tán wá tún sọ fún pé kó lọ rèé bọ orò. Nígbà tó bọ orò lóru wá jáde níbi táwọn ẹlẹ́yẹ tó jẹ́ pé ní Ajogun ti ń ja Olúlógun, níbi tí wọ́n péjọ sí, níbẹ̀ ni orò ti tú wọn ká. Lógun Olú ló sì sẹ́, arabi títí máa lé ìmọ̀ lọ nìyẹn. Ohùn lásán ni torí pé iṣẹ́ orò ti jẹ́ nílé. Ohùn lásán nígbà tó bọ ogun lé tí ò sí yàtọ̀ tó bá òòṣà ọjà tí ò rápẹrẹ. Ìgbà yẹn ni Olúwa tó lọ rè mú àṣẹ. Ọ̀nà mẹ́ta la lè gbà la lè pín orò sí. Ẹ jẹ́ kí n sì ẹ́ ní àkótán. Ọ̀nà àkọ́kọ́, orò ṣíṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ tí wọ́n rọ̀ wá látòde ọ̀run. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì, lójú ọ̀wọ́nrín asẹ́yìn ẹni òrìṣà tó di ìbọ òrìṣà, òun náà ní ìlànà orò rẹ̀ ní ṣíṣe. Ọ̀nà kẹta lọ́nà iṣẹ́ wa nílẹ̀ Òkòtù Òjìrè tí ó jẹ́ pé ó ti di orò wa ní ṣíṣe bí a ṣe máa ń ṣe kó má bàa bàjẹ́, kó lè bàa tùbà, kó lè bàa ṣe túṣẹ́. Gbogbo tí a bá ní igbó tá a bá ti pa erin, tá a ti pa ẹfọ̀n, ènìyàn ò gbọ́dọ̀ san. Bí àwọn bàbá wa bí Ifá bá kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá fi yé wa pé ká sọ̀rọ̀ ní ọ̀nà tó fi jẹ́ pé kì í ṣe pé gbogbo ayé ní orí, kì í ṣe pọ́nà àti bẹ Ọlọ́run lágọ̀ sí. Ó yé Ifá tó fi rí bẹ́ẹ̀. Orò eégún ó yàtọ̀ sí orò tòòṣà, orò tòòṣà ó yàtọ̀ sí orò tògún, orò ti Ògún ó yàtọ̀ sí ti Ọ̀rúnmìlà fúnra lára rẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ sì lórò tọ̀rúnmìlà ńlọ yàtọ̀ sí orò tọ̀ṣun, bí wọ́n ṣe ní orò ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn. Gbogbo ń tá bá fi jù wọ́n lọ a gbọ́dọ̀ fi hàn wọ́n. Bàbá ara wọn ènìyàn tí wọ́n bá ń sọ pé orò tẹ́ ń ṣe ẹ máa ṣe gbangba kí gbogbo ayé ọmọ rí. Kí ló dé tí wọ́n bo Kàábà? Kí ló dé tó jẹ́ pé wọ́n bo Kàábà tó jẹ́ pé ayé kan yí ká rẹ̀ ni? Orò ìmọ̀ yíká là ń ṣe, kí ni ń bẹ nínú ẹ̀? Kí ló dé tí wọ́n pèbí kan láàyè pébi ni wọ́n ti ń sọ̀kò àṣetánì, òkò lásán ni wọ́n ń sọ, wọn rí tí wọ́n ń sọ̀kò sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́, á tù á bà fẹ́ ní kọ̀ọ̀kan wa o. Ire.